àwíwíwí ẹlẹ́ òní gbọ́ àfọ̀fọ̀fọ̀ ẹlẹ́ òní gba agbẹ́lùsílẹ̀ àfẹnuwí àpótí alápàrà ábíámọ ohun tí wọ́n ṣe ní fún wọn lára ìwà tí wọ́n wù ní bà wọ́n lẹ́rù amúniṣìwí amúniṣìsọ amúnibòkòkèlébọ amúnibàbá wọn. Gbogbo àwọn tó bá ní ilẹ̀ Yorùbá ò ní di olómìnira amúnitòkèlébọ amúnibàbá wọn. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ tí sign petition yẹn mo fi ọ̀nà Ọlọ́run bẹ̀yìn ẹ lọ sign ẹ̀ ó ti ṣẹlẹ̀ o gẹ́gẹ́ bí baba Kòkó Mọ́mọ́gàjì máa ń sọ á ní ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ òun yẹn o Yorùbá nation. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó parapọ̀ tàbíjọ ṣe kínní Dr. Roland, Dr. Posse and all the other ones. 1 minute. And all the